ẹ jẹ́ á jùmọ̀ ṣe congratulations sí arẹwà òṣèrébìnrin yìí ká ṣe congratulations sí Adebimpe Oyebade tí gbogbo ayé mọ̀ sí Mobimpe o ẹ jẹ́ á jùmọ̀ ṣe congratulations sí òṣèrébìnrin yìí o fún ayọ̀ ọmọ tuntun tí Ọlọ́run fi ta wọ́n lọ́rẹ o. Wọ́n ní apẹ́ kó tó jẹ kò ní jẹ̀bàjẹ́ o. Òun ló dífá fún òṣèrébìnrin Mobimpe yìí ayọ̀ tá a ti ń retí lọ́jọ́ tipẹ́. Ọlọ́run ọba ńlá ó ti ṣe é fún wa o, ó ti ṣe é fún ìdílé Adedimeji, ìyẹn òṣèrékùnrin Lateef Adedimeji àti òṣèrébìnrin Adebimpe Oyebade o tí gbogbo ayé mọ̀ sí Mobimpe o. Bá a ṣe wá ń ṣe congratulations sí wọn Ọlọ́run jọ̀ọ́ bá a ṣe fẹ́ celebrate òṣèrébìnrin Adebimpe Oyebade Adedimeji, Ọlọ́run jọ̀ọ́ gbogbo ọwọ́ tó ń ṣe ẹ̀ tó ń like ẹ̀ bá mi sọlẹ̀ ayọ̀ sínú wọn o. Àwọn tó ń wọ́mọ jẹ́ kí wọ́n rí ọmọ o, àwọn tó ń wá owó jẹ́ kí wọ́n rí owó o. Bá mi dáhùn àdúrà gbogbo àwọn ènìyàn pátá láṣẹ Ìdùmarè. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán lórí ìkànnì King Fax TV tá a ti mú tàwọn tòṣèré àtàwọn celebrities wá. Ẹ ṣe wá láǹfààní, ẹ share kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. Ẹ jẹ́ á sọ díẹ̀ lára ohun tá a mọ̀ nípa arẹwà òṣèrébìnrin yìí, ká sọ ohun tá a mọ̀ nípa Adebimpe Oyebade o, ká sọ ohun tá a mọ̀ nípa rẹ̀ o. Àwọn èèyàn máa ń sábà pè ní Mobimpe, àwọn kan tiẹ̀ máa ń pè ní ìyàwó aláàjì ìyàwó aláàjì lọ́tún, ìyàwó aláàjì lósì o. Orúkọ rẹ̀ gangan ni Adebimpe Oyebade ṣùgbọ́n àwọn èèyàn máa ń pè ní Mobimpe ìyàwó aláàjì, ìyẹn aya Lateef Adedimeji. Mobimpe ṣe ìgbéyàwó pẹ̀lú gbajúmọ̀ òṣèré ìyẹn Lateef Adedimeji ní oṣù kejìlá ọdún 2021, ìyẹn lọ́dún 2021 ni òṣèrébìnrin Adebimpe Oyebade ṣe ìgbéyàwó pẹ̀lú Lateef Adedimeji o ní oṣù kejìlá ọdún 2021 ni wọ́n fẹ́ra wọn sílé o tí wọ́n di lọ́kọ-láya o. Àwa bí Mobimpe ní March 23rd ọdún 1997 òun ni a bí Mobimpe o, lábí ìyàwó aláàjì. Adebimpe jẹ́ ọmọ bíbí ìlú Ìjerò nípínlẹ̀ Èkìtì ṣùgbọ́n ó dàgbà ní Àkúrẹ́ o nípínlẹ̀ Oǹdó. Òun ni Adebimpe dàgbà sí o. Òun ni àbígbẹ̀yìn, ìyẹn last born nínú ọmọ òbí rẹ̀ o. Òun ni àbígbẹ̀yìn tí àwọn òbí rẹ̀ bí. Ó ní ẹ̀gbọ́n obìnrin mẹ́ta àti ẹ̀gbọ́n ọkùnrin kan o. Arẹwà obìnrin wá kàwé gboyè nínú ìmọ̀ èdè Gẹ̀ẹ́sì, ìyẹn English ní yunifásítì ìpínlẹ̀ Èkìtì o. English ni ìyàwó aláàjì kà ní yunifásítì Èkìtì o. Kí Adebimpe tó di òṣèré, ó ti kọ́kọ́ jẹ́ model o. Ó jẹ́ model ní ọdún 2016. Òun ni Adebimpe ń ṣe model o. Ní ìgbà tí Adebimpe wá di òṣèré, sinimá àkọ́kọ́ rẹ̀ tí ó gbé jáde òun ni Agbedeméjì. Agbedeméjì ni ó ṣe jáde nígbà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré o. Ìyẹn tí Yomi Fabiyi gbé kalẹ̀ tí Abbey Lanre sì darí eré náà o. Yàtọ̀ sí iṣẹ́ ṣíṣe yàtọ̀ sí iṣẹ́ eré ṣíṣe o, arẹwà òṣèrébìnrin jẹ́ oníṣòwò.
oníṣòwò aṣọ ìyẹn fashion store èyí tí ń jẹ́ Adefi. Òun ni Adebimpe o. Ó ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ. Ọ̀kan lára àmì ẹ̀yẹ tí ó gbà ní Best New Actress ìyẹn òṣèré tuntun èyí tí ó tayọ jùlọ o níbi ayẹyẹ City People Entertainment Awards lọ́dún 2018. Òun ni Adebimpe ó gba àwọ́ọ̀dù New Actress ìyẹn Best New Actress lọ́dún 2018. Arẹwà obìnrin ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré Yorùbá àtèyí tó ṣe fúnra rẹ̀ o. Lára àwọn eré náà ni Lisabi, Adebimpe ọmọọba, Deja Vu, President Kuti, Níléọlá, Ìyàwó Alhaji àti bẹ́ẹ̀ 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 lọ o. Díẹ̀ lára ohun tá a mọ̀ nípa òṣèrébìnrin arẹwà òṣèré ìyẹn Adebimpe Oyebade Adedimeji tí gbogbo ayé mọ̀ sí Mobimpe o. Díẹ̀ lára ohun tá a mọ̀ nípa rẹ̀ rèé o. Eléyìí la fi ń celebrate ayọ̀ ọmọ tuntun èyí tí Ọlọ́run fi ta wọ́n lọ́rẹ nídìílé Adedimeji. Díẹ̀ lára ohun tá a mọ̀ nìyẹn o. A kú oríire náà o. Ẹ má wàá gbàgbé ẹ follow kẹ́ ẹ like post wa kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ comment. Don't forget to click the follow tàbí subscribe button kẹ́ ẹ lè wà updated. Ire o.